Yoruba, àṣẹ ẹni yẹ. Ọmọ Yoruba, akọ ẹlẹ́dẹ̀. Ọmọ Yoruba, jẹ́ ká ṣeré. Ọmọ Yoruba, aṣọ Yoruba dùn wọ̀, èdè Yoruba dùn sọ, oúnjẹ Yoruba dùn jẹ, ọmọ Yoruba dùn fi ṣe ọ̀rẹ́. Ẹ̀yin èèyàn mi, ẹ kú dédé ìwòyí. Ẹ sì káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò aládùn, ètò alárinrin, ètò ṣogbédè. Ìṣọ̀lá lorúkọ mi. Mo sì ní àwọn àlejò jàǹkànjàǹkàn tí wọ́n ti lérí fún mi pé àwọn máa jẹ́wọ́ wa lónìí. Wọ́n á bá mi kẹ́kọ̀ọ́, wọ́n á bá mi rẹ́rìn, wọ́n á bá mi ṣeré. Lórí ètò yìí, a ní abala mẹ́ta. Abala kìíní, kí lo rí? Abala ìkejì, kí lo gbọ́? Abala ìkẹta, kí lo wí? Ẹ ní àǹfààní láti jẹ $2,000 tàbí kẹ́ ẹ jẹ mí lówó. Bẹ́ẹ̀ ni. Ẹ wá gbọ́, tí àwọn bá ṣèdè Gẹ̀ẹ́sì, ẹ gbọ́dọ̀ tẹ fèrè wájú yín. Kẹ́ ẹ bá tẹ̀, owó yín á lọlẹ̀. Owó wọn kọ́ ló máa lọlẹ̀, owó tí yín ni o. Táwọn náà bá ṣèdè Gẹ̀ẹ́sì àbí Faransé, tí ò bá kí ń ṣèdè Yorùbá, ẹ gbọ́dọ̀ tẹ fèrè wájú yín. Kẹ́ ẹ bá tẹ̀, owó yín á lọ sílẹ̀. Tó ti yé yín? Bẹ́ẹ̀ni. Ẹ ti ṣe tán? Bẹ́ẹ̀ni. Ẹ ti gbáradì? Bẹ́ẹ̀ni. Ó yá, ẹ já máa sún síwájú. Àti dábàlá kí lo rí báyìí o. Ní abala kí lo rí, ẹ máa rí nǹkan lórí àtẹ àgbáwòrán tán, screen. Màá dẹ̀ bí pé kí lẹ rí o. Ẹ sì máa sọ fún wa. Lọ́mọ Yorùbá tẹ jẹ́, kò ní le. Ẹ kàn máa sọ fún wa, ẹ máa dé $2,000, a máa fún yín lówó yín. Ó yá, ẹ já sún síwájú. Kí ni wilderness ní èdè Yorùbá? Ijù. Ẹ fún mi lọ́rọ̀ mi. Ijù. A máa gbà aginjù. Ijù. Bẹ́ẹ̀ni. A máa gbà. Wọ́n ti bọ̀. Òun ní gbórúmọlẹ̀. Ìgbórúmọlẹ̀. Wọ́n ti wo àwọn Yorùbá movie. Ṣé èyí ti ṣe tán? Àkókò wọn gan kò dé kò àbẹ̀rẹ̀ tó fi gbà. Ẹ̀rù kí máa ń bá yín o. Owó yín láti òdo ó ti wọ $10 báyìí. Olúwa ṣe. Wọ́n ní Olúwa ṣe. Ṣé ti ṣe tán? Kí ni ọ̀gà? Yorùbá náà ni. Ṣùgbọ́n ní èdè Yorùbá bẹ́ẹ̀ ṣe mọ̀, a ní ọ̀rọ̀ kan àbí méjì tá a máa ń pe àwọn nǹkan kan bíi ẹrínsìn àjànàkú. Kí ni ọ̀gà? Ọ̀gà kọ́ la gẹ̀mọ́ àbí? Tí bá jẹ́ pé ìbẹ̀rẹ̀ ìhun náà ni Ọ̀gà. Tí bá jẹ́ pé ìdáhùn yín nìyẹn, ìdáhùn yín ni. Ọ̀gà agẹmọ́ kì í ṣàpín bóyá gẹmọ́ ni ọ̀gà. Kí ló dé fi rò pé agẹmọ ni? Mi ò tí ì gbọ́ kó jórúkọ mi ìyàtọ̀ sọ́gà. Ṣùgbọ́n ẹ sọ pé agẹmọ nǹkan lẹ fi sọ. A máa ń sọ ńgbà tá a wà kékeré bá gẹmọ. Ẹ ṣe ìdáhùn Ṣé yín bí ni? agẹmọ? Ká gẹmọ, ẹ jẹ́ ká bá gẹmọ. Ẹ máa gẹmọ, ẹgbà agẹmọ. Owó yìí ti lọ sókè báyẹn, ẹ jọ wà ní $10 $10. Ṣé ti ṣe tán? Bẹ́ẹ̀ni. Ẹ ti ṣe tán. Kí ni ìbéèrè tí wọ́n ní? Dárúkọ ìlẹ̀kẹ̀ 6 ní ilẹ̀ Yorùbá. A ní ibi a ní Ṣé dídárúkọ ẹ̀? kò ń ṣe ìlẹ̀kẹ̀ dí oṣù ń ṣe. A ní different kinds of àwọn kan táwọn ìjòyè máa ń wọ̀. Ẹ ti fún wa ní kan báyẹn. Kan bẹ́yẹn. Mi ò mọ̀lẹ̀kẹ̀ náà tó. Ẹ sọ̀rọ̀ O ti sọ sókè. kan. Ẹ sọ- Àgbọ̀n yìí o. Mo ń bá ẹnìkejì mi sọ̀rọ̀. A ní iyùn. Ẹ gbọ́dọ̀ fún wa 6. Lọ́hùn. Ó yá ẹ fún wa 3. Láíláí o, 6. Láíláí, kí ni mo sọ? Láíláí lọ sọ wọ́n ṣèdè Gẹ̀ẹ́sì. Wọ́n ní láíláí o. Mi ò. Àkókò yìí ti lọ o. Ọ̀gbá wọn gbá. Ṣé ká máa sún síwájú? Iyùn nìkan ni mo mọ̀.
nǹkan ni mo mọ̀ ẹja máa sún síwájú owó yìí ó máa lọ sílẹ̀ báyìí dòdò ṣẹ́gi ṣẹ́ṣẹ́ fún gbogbo wọn ni oúnjẹ eléyìí ele ilé lọ́pọ̀lọpọ̀. nítorí kẹ́ ẹ̀ mọ́ lẹ́sẹ̀ níbo le àwọn míì mọ̀ bóyá lẹ mọ̀ bóyá wọ́n mọ̀ wáyé. ìrọ̀lẹ́ ẹ ti gbé síta. ẹni kárábìnrin yẹn sọ méjì. ẹ ti gbé síta. ṣẹ̀rí wọ́n nípa àwọn ọmọ mẹ́ta. rárá àgbà tó bá jẹ́ pé ẹ ti gbé síta ni kọ́kọ́kọ́ sọ. Oya ìbéèrè tí yín báyìí ṣe ti ṣe tán. Dárúkọ méje lára àwọn orúkọ àbíkú. Ẹ mọ̀ kò ń ṣèbéèrè yín ṣùgbọ́n mo lè dárúkọ wọn bá jẹ́. méje. ṣé Ìyábọ̀ pẹ̀lú Ìyábọ̀ ọmọdé àbíkú ẹni sùúrù. ní ìsìn báyìí wọ́n ní pé ẹ̀ láìkò jò wọ́n ṣèdè Gẹ̀ẹ́sì àmàyọwọ́ tí nítorí pé wọ́n sọ ẹ̀ láìkò jò ẹ̀ rẹ̀ tẹ̀ nǹkan nítorí náà owó yín. nǹkan tí mo sọ kọ́ nìyẹn mo ní òjò nǹkan. ẹ má wò owó tí wọ́n lájọ. ó kúrò wọ́n sọ̀rọ̀. ẹ̀sọ̀ ìyẹn rẹ̀ wá orí àtijọ́wọ́ yín báyìí ẹ ṣeun ẹ ká máa tún padà sọ òjò. òjò sábìkú lòjò. ẹ wò bóyá kákò máa tún síwájú ó yà gbogbo ìtẹ́ ìsọ yìí ẹ̀jẹ̀ àní Rótìmí dúró tìmí kò sọ Cherish. ẹ dúró náà ṣé Rótìmí àbí kí ló ń jẹ́ Rótìmí ni. dúró tìmí. dúró tìmí ajá ṣèbí ajá ń jẹ́ àwọn máa ń pa àwọn àbíkú náà ní ajá. mọ̀ pé bẹ́ẹ̀ yóò kú wa bẹ́ẹ̀ yóò kú wa mẹ́bẹ̀. àwọn èèyàn dẹ̀ máa ń ní àwọn orúkọ wọ́n máa ń rò bóyá orúkọ àbíkú ò ń ṣe orúkọ tó dáa. It's actually a testimony kì í sọ lédè Gẹ̀ẹ́sì. Like when you have a name, it's ẹ̀rí. So when you have this kind of name, it's actually it's a battle scar to say. Inú mi dùn pé wọn ò gbà torí àjọgbá ti ṣe ẹlẹ́kejì ni. Ìjà tẹ̀síwájú. Ká máa sún síwájú. Oya orí àtẹ ni ìlẹ̀kẹ̀ ń gbé wu. Òwe ni wọ́n máa ní orí àtẹ ni ìlẹ̀kẹ̀ ń gbé wu ta ni. Orí àtẹ ni wọ́n ti ń ta ìlẹ̀kẹ̀ àbí? orí àtẹ ni ìlẹ̀kẹ̀ ń gbé ilé ẹ̀. mi ò mọ̀ mo fẹ́ ṣé kìí ṣe kó máa wu wọn mọ́. ṣáwa lè mú. Ó ń wu ọmọ. àbí ọmọ kọ́. ṣáwa lè mú. àtẹ ni ìlẹ̀kẹ̀ ń gbé wu. ẹ lè mú. orí àtẹ ni ìlẹ̀kẹ̀ ń gbé wu kò dẹ̀ ń ṣọmọ. Ó ń ṣọmọ. kò ń ṣèyàn. Èèyàn ni. èèyàn ni. Ṣùgbọ́n irú èèyàn wo. irú èèyàn wo. Omidan. Ṣòmìtàn. orí àtẹ ni ìlẹ̀kẹ̀ ń gbé. Ẹni yóò lè rà á. Mo ti fún yín ní mo ti gbé yín níbẹ̀ báyìí. kò lè rà á. ẹni tí ó lówó lọ. Nítorí náà orí àtẹ ló ń gbé ọkàn máa wò ó. orí àtẹ ni ìlẹ̀kẹ̀ ń gbé wo ẹni tí ó lówó lọ́wọ́. Àkókò yìí ti lọ. Orí àtẹ ni ìlẹ̀kẹ̀ ń gbé wu ọ̀lẹ. Alápámá ṣiṣẹ́. Òótọ́ ni. Ọkàn máa wò ó. ó ni mo sọ ó kò ṣe ẹ̀yin sọ ilẹ̀ kan rárá mo ní ó irọ́ mo ní ó òótọ́ lẹ sọ nǹkan tí mo sọ ìbéèrè ti wá ó yẹ kó fún wa. wọ́n lè fún yín. Owó yìí ti lọ rẹ̀ sí ìdáná $25 báyìí. ó la ó da ẹja lọ. Ṣé ti ṣe tán fún béèrè á lè tí? bẹ́ẹ̀. Ó yá ẹni tó máa fọ̀lú mọ́ kó múra láti ṣe kí ni? ṣiṣẹ́ takuntakun. ó jẹ̀bi. Nítorí pé máa kúlẹ̀ máa fọ̀ ní. kó máa ṣe ní agbára. ẹni tó máa fún wọn kó múra láti ṣiṣẹ́ takuntakun kan. ẹgbẹ́ sún síwájú. mi ìmọ̀ ilé ìròyìn. Ẹni tó máa fọ̀lú mọ́ kó múra láti fọ ìyá rẹ̀ mọ́ àbí ìyá rẹ̀ mọ́. kí ló dé. Ṣó ó yé yín? ó yé wa. Bẹ́ẹ̀ ni àti gbé abala kí ló gbọ́ báyìí o ẹ máa gbọ́ ìlù tàbí òwe tàbí gbólóhùn ẹ lè máa sọ nǹkan tẹ́ gbọ́ fún wa. Ṣó yé yín? Ó yé yín. Bóyá ìbéèrè tí ń ní àkọ́kọ́.
wá ní. Ìlú yẹn ò dẹ̀ dúró, ó tẹ̀síwájú. Ẹ̀mẹ́ta ni. Ó kẹ́ tún lù ní ká lè gbọ́ dáadáa. Bẹ́ẹ̀ni, ẹ̀mẹ́ta ni. A máa fún yín láṣàyàn. Ok. A máa. Kí ló dé? Ẹ̀fẹ́ tẹ́ pa ní. Ẹ̀fẹ́ tẹ́ pa ní. Ẹ bá ní bó ṣe gbọ́ wọlé. Ẹnì kejì wọ́n ti tẹ̀ ọ́. Ẹ máa fọ́ tábí yìí wá. Wọ́n ti lọ rẹ̀ báyìí. Ẹ má bínú. Má bínú Wọ́n ní ọ̀rẹ́ mi. wá. Kí ṣé òyìnbó ni wá? Kí ni wá? Òyìnbó ni Àbẹ̀sọ̀ wá. Òyìnbó kọ́. Ọ̀rẹ́ mi má wọ̀rì. Èmi. Ó yẹ tẹ̀síwájú. olóòtú ẹ fẹ́ dọwọ́ rú òyìnbó ni. Tòótọ́ ni òyìnbó ni. Ó sọ wá. No, me, no. Ẹ má mú Subhanallah. Ṣé òyìnbó nìyẹn ni? Kí ló wí? wọ́n sọ ṣùgbọ́n. Ẹni sùúrù. Ọ sọ nílẹ̀ kan. Owó yìí kan lọlẹ̀ ní owó yìí ti lọlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta báyìí. Ẹ̀mẹ́ta bí. Ó dà má sọ̀rọ̀ mọ́. Ẹ bọ̀ ẹ dúró ṣe. Má sọ̀rọ̀ mọ́. Dandan ni. Ó tún ti lọlẹ̀ lẹ́ẹ̀kan sí. Ó di láti ìdí. Má sọ̀rọ̀ mọ́. Ẹ tẹ̀síwájú. Ẹ ti wà ní $300 báyìí. Kí ló dé pé nǹkan tí ẹ̀ ń yọ ó ju nǹkan tí ìwọ̀nba orí ìpele tá a wà lọ? Orí ìpele tá a wà ní dọ́là mélòó? Mẹ́wàá. 300. Kí ló tẹ wá ń jọ bíi dọ́là ò lédè Yorùbá? Kí ló tẹ wá ń yọ ní bíi. Tó bá yẹ kó wọ́n yín lọ sókè báyìí náà ìpele báyìí ló máa ṣe máa lọ ẹnu mi àgò báyìí ló ṣe máa lọ sókè láti 10, 25, 50. Ẹ fún wa ní ọ̀rọ̀ tẹ fẹ́ fún wa kàkọ́ ìwọ̀n tá a gbọ́. Àṣàyàn yìí ni ẹ máa gbọ́ lẹ́ẹ̀kan sí. Àgò yín ti ń lọlẹ̀ báyìí èwo ni. Ẹ jọ̀ọ́ ṣá lè gbọ́ lù yẹn lẹ́ẹ̀kan sí. Ẹ lè gbọ́ mọ́. A lè gbọ́ Ó mọ́. ti lọ fáfáà. Ẹ jẹ́ ká lọ pẹ̀lú tíwọ́ náà sọ yẹn. Ìkẹta. Ìkẹta. Ìyẹn náà dá ẹ jẹ́ ká fi hàn yín. Mélòó lè jìgbò tí ọ̀kan rẹ̀ ń jẹ́ ayé gbogbo? Ibo ló wà nínú nǹkan tẹ fi hàn wá tẹ́lẹ̀? Owó ní ìkẹrin ṣùgbọ́n ìkẹta lẹ mú nítorí náà owó yín ẹ ti ṣe wá ní -$500 tẹ́sà mú ẹmú ATM card yín wá. Kí ló dé tí olóòtú fi ń sọ èdè Gẹ̀ẹ́sì tá a lè yan Ó yá kọ́kọ́? ṣe mú káàdì owó yín wá. Ìtẹ́ tí ń sọ látàṣùbà àyọ. Èwo làtúbà. Ó yá tẹ́ ti ṣe tán. Máa gbọ́ lù báyìí o. Ẹ fẹ́ àṣàyàn yín tàbá ṣe fún yín láṣàyàn a máa ṣẹlẹ̀ kan sí aago yín sì máa bẹ̀rẹ̀ ẹ̀ṣọ́. Èwo ni aago yín ti bẹ̀rẹ̀ báyìí. Ẹ fún wa ẹ̀yà wa ní. lóde òde ògún ara ẹ̀ ló ń tàn jẹ́. Ṣé ìyẹn ni kí lẹ̀ ń sọ tá a gbọ́? Àǹtí yóò sọ̀rọ̀. Kí lẹ̀ ń sọ tá a gbọ́? Òde ara ẹ̀ ló ń tàn jẹ́. Ìdáhùn nínú yẹn dà. Ó dàgé wọ̀. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ má yọ mi lẹ́nu. Ẹ jọ̀ọ́. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ jọ̀ọ́. Ẹ fi mí lẹ̀. Ó yá àkókò yín ti ń lọ o. Ẹ mú kejì. Ẹ mú kejì. Bẹ́ẹ̀ni. Ẹgbà. Kò sí mi lóde òde òkun ara rẹ̀ ló ń tàn jẹ bẹ́ẹ̀ni. Ṣé ẹ ti ṣe tán? Bẹ́ẹ̀ni. Ó yá o. Ọ̀nà wa ti jìn.
ẹ fẹ́ ra ṣáà ẹ̀gbọ́n. mo ní bẹ́ẹ̀ ni. etí yín mo ní bẹ́ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ni. ẹni yá bẹ́ẹ̀ ni. no mo ní bẹ́ẹ̀ ni. ó àádọ́ pẹ́ yìí kò gbédè. mo ní bẹ́ẹ̀ ni. mo ti ẹ wá sọ ẹ̀mẹ́ta. kí ni ẹ̀mẹ́ta? ẹ sọ yẹ ẹ tún wá sọ gan mi ẹ tún wá sọ para. ó dà pẹ́ yìí kò ní tí èyí yìí tẹ́sán pé yẹn mo sọ yẹn but alákọ̀ọ́kọ́ yẹn. ṣé ká yẹ lẹ́ẹ̀mejì àbí lẹ́ẹ̀mẹ́ta ẹ á máa fi méjì lásán la máa ṣe fún yín. ẹ má bínú. ẹ lè lọ sílẹ̀ jù báyìí lọ ó yá ṣe ti ṣe tán ká fi hàn yín. ẹ jẹ́ kí n gbàgbé ẹ̀kọ́ tí mi. ẹ máa gbọ́ sí i. ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ kò ṣe kẹta. kò ṣe kẹta. nítorí kẹ́ ẹ ti wà ní -2000. ṣàtidé báwọn ni. ọjọ́ ti pẹ́ tẹ̀ tí wọ́n. kò dẹ́ ṣe kẹta. kò ṣe kẹta. ó lè ràn wá lọ́wọ́ èmi lérò pé kẹta ni ṣùgbọ́n ẹ ràn wá lọ́wọ́. ẹ fún ẹ kàn mú kan ẹ mú kan. yàtọ̀ sí kẹta bá. ẹ mú kan. ìkíní asọ̀rọ̀ àlàdí ló pa eléèpè àkọ́kọ́ tó ní igbá wúwo jàwó lọ ṣùgbọ́n kò ń ṣe ìkíní nìyẹn o. ìkejì ní ìbéèrè tàbí ìdáhùn wà ṣùgbọ́n ẹni pé ìkẹta tàbí ìkíní ẹ̀gbá nítorí náà owó yín á lọlẹ̀ ṣùgbọ́n kò síbi tá a fẹ́ gbé owó yín lọ mọ́. nítorí náà. ẹ sọ ìkejì tẹ pè ní ìdáhùn yẹn ẹ sọ kí n wo bó ti wọnú asọ̀rọ̀ rẹ̀. àìlàdí ló pa eléèpè àkọ́kọ́ tó ní igbá wúwo jàgbó ju àwo lọ. nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn ẹ̀yin lẹ jẹ wá lówó nítorí wípé nígbà tí ìlú yẹn ibi tí èdè ìlú yẹn èdè mo gbọ́ ibi tí ìlú yẹn parí sí lọ yẹn ẹgbẹ́ kò sí lórí àwòrán. ṣùgbọ́n a máa ń sọ pé ìtó bá fara kẹrí mo gbọ́ yín. ẹni sùúrù ẹ̀yin lẹ jẹ wá lówó ẹ̀yin lẹ fi dáhùn síbi kan èmi kà á mo dẹ̀ rí pé kò parí. ó yẹ ẹ sọ fún mi ṣé ìlú yẹn farajọ òpin ìlú yẹn ẹdùnà òpin ìlú yẹn ó farajọ ẹni sùúrù òpin ìlú yẹn rárá òpin ìlú yẹn irú ẹ̀yin lẹ sọ fún wọn kò síbi tá a lọ ẹ máa tẹ lọ́yà dídé owó tí wọ́n lọ máa yọ wọn ká ẹ̀yin lẹ sọ fún wọn. nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé owó tí wọ́n la máa yọ wọ́n ti jẹ́ $10 báyìí mo sọ fún wọn yẹn. ó dẹ̀ yá tẹ̀síwájú ẹ tún ṣe fún àwọn míì tó ń bọ̀ kó pé ju àwo lọ nǹkan tó ń ṣẹlẹ̀ kò gbọ́ àgbọ̀rọ̀ ní lọ́mbẹ̀ kò ní nítorí pé ìlú tẹ́gbọ́n yẹn ó farajọ ìkejì ju àwọn tó kù lọ so nítorí ẹ̀ la ṣe máa ń sọ pé ní èdè òyìnbó ká sọ lédè òyìnbó it is not word for word ṣùgbọ́n èwo ló farajọ jù so ìlú yẹn which one of them does it resemble the most ṣó yẹ yín. mo ní bẹ́ẹ̀ ni kí n sọ òyìnbó mo ní ṣe ti ṣe tán. àǹtí kan tẹ. wọn ò dẹ sọ̀rọ̀ o ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ló ń dáhùn o wọn sọ kọ́kọ́ o káwọ́ ẹni bá rìn ni wọ́n ń ṣe ń bẹ̀ yẹn. ó yá ẹni á sún síwájú ṣe ti ṣe tán. mo fẹ́ gbà mọ́.
Ó yá. Ẹ fẹ́ àwọn àṣàyàn. Ó yá. Kí ló dé? ẹ jẹ́ àwọn pẹ́ ti tẹ kinní yẹn bí ẹ̀mẹ́ta. Ẹ̀kan ẹ̀kan dẹ̀ ló yẹ kẹ́ tẹ̀. ẹ̀kan ni. Ibi tí a ti ń pín tán ká tó jogún ká mọ̀ kúrò ọ̀kan ni ibi tí a ti ń pín tán. Ṣé ìyẹn lẹ fẹ́ mú? Ìyẹn la fẹ́ mú. Ìkẹta lẹ fẹ́ mú? Ẹ yá wa lẹ́ẹ̀kan. Ẹ fẹ́ mú kẹta? Ó dá yín lójú? Ó dá. Ẹ ká sún síwájú. Bẹ́ẹ̀ ni ẹ gba owó nílọ lókè ẹ ti dòdò báyìí. Ó wà lódò báyìí. Odò wọn sọ lọ sí. Ẹ má kó bá wọn. Ẹ ṣe ẹgbà méjèèjì kí ló wí yín nínú ìdùn àbí kí ló gbọ́ yín a ti wà ní abala kí ló wí báyìí ẹ̀yin lè máa kọ́kọ́ lọ ẹ bá gbé àpótí ikú. ẹ̀yin lẹ́mọ̀. ẹgbẹ́rún méjì tó bá dé òwe kẹtẹ. Ẹ ti mọ̀ ìfojúsùn yín ni pé kó sọ ọ̀rọ̀ tó wà lórí káàdì náà ẹ ní ìṣẹ́jú kan àwọn náà ní ìṣẹ́jú kan ẹ máa ṣe tẹ́ bá ṣe tán ẹ máa bọ́ sí ẹ lè wo ìfènídọ̀là yẹn mọ́ báyẹn. mi lè wo mọ́ ẹ báyìí. lè lò ó nítorí kẹ́ tí ń wò ẹ gbọ́dọ̀ mú àwọn káàdì yẹn kẹ́ bò báyìí. o bẹ́ẹ̀ mi gan fúnra mi ò gbọ́dọ̀ rí. Ó dìgbà tí aago yín bá bẹ̀rẹ̀. o kì í tó wò. Bẹ́ẹ̀ ni. Okay. Nítorí tí Ó yá ṣe ti ṣe tán? Bẹ́ẹ̀. Ó yá. Ẹ bá mọ̀ ẹ̀yọ́. Ẹ lè farajúwe. ẹ mo ṣe báyìí o. Ọ̀rọ̀ nìkan lẹ lè sọ. nǹkan tó sọ pé ó jẹ ní àná tó ní wọ́n máa ọmọ ó sè Fún ọ lóhùn. é. Ẹ kọ̀ sí. o dodo ré. Tí mo ní mo jẹ lánàá. ẹ Ẹyin, ìkejì bọ̀lì, tó máa sè Dòdò rẹ pẹ̀lú mi. àgbàdo. ẹgbàá yẹn kan. Ẹ nílò láti gbà méjì ẹ má lọ. ok torí tí wá ìjọ báwo mo fẹ́ sọ kí ní yìí o ká ní mo fẹ́ ṣe mo lọ sí ilé ìjọsìn. Àkókò ti tán. Àgbo ti tán. Ọ̀tún la lọ fẹ́ sọ. òun láwọn nǹkan tí mi lè sọ ń bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni torí ẹ̀ náà ni ẹ gbọ́dọ̀ rógán. Ẹ bá mi yọ ọ̀tún la yẹn kẹ bá mi fi yòókù sínú àpótí yẹn. Ẹ ṣeun. àǹtí ẹ̀ ló ń tẹ̀lé o iṣẹ́ kan tẹ́ ìwà ṣe bí báyìí nìyẹn. Àní káwé ni bá rìn lọ sí níbẹ̀ yẹn. iṣẹ́ ẹyọ kan náà wá ṣe bí báyìí. Bẹ́ẹ̀ ni. Ẹ bá wa pàdé báyẹn. Nítorí yín ó dàgẹ́ a máa jẹ́ kìkì ní ẹ̀ pọ̀ sí bóyá -3,000 la máa. Next episode. Ṣe tán ṣé kò ṣe pé ẹ ti ń wò ó? Ó yá dá ló fẹ́ kọ́kọ́ lọ. Ó yá ẹ sì máa lọ náà. Ó yá ẹ̀yẹ bọ́ síbí. ṣé mi máa Ẹ̀yẹ bọ́ síbí. Ó yá ẹ yọ àwọn káàdì yẹn. mélòó? Ìtàn tó ó yá ṣe ti ṣe tán. Mo ti ṣe tán. Ó yá àkókò yìí ti bẹ̀rẹ̀ báyìí. Àǹtí ẹ̀ sún sẹ́yìn, ìgò yín yẹn ó ń wọnú ọwọ́ wọn. Ẹ gbé Ẹ fẹ́ rí sókè. nǹkan tó fẹ́ sọ. Àkókò yìí ti lọ gbogbo yẹn wọ́n kàn ní wọ́n fi jẹ́ ká. Wọ́n júwe, bọ̀dá ń fọwọ́ júwe. Bọ̀dá yẹn ń fi ọwọ́ júwe. Ẹnu nìkan ẹ lè fara júwe ẹ fọwọ́ yín sápò. àwọn tó máa ń gba nǹkan. Ìgbọ́n. Olè. Kí ni ìwọ fún? Ẹ bá mi yọ ẹ bá mi yọ. Rárá. Kaba. Kí ni àwo tí Davido jùlẹ̀? Ẹ fi sápò ẹ fọwọ́ yín sápò. Àwo tí Davido jùlẹ̀.
àwo àwo tí Davido jùlẹ̀ kí lorúkọ àwo tí Davido jùlẹ̀. ẹ filẹ̀. ìbìbì may. àṣé kò ń ṣe méjì lọ máa ṣe méjì làwa ṣe. kíní tó ń fò. ẹyẹ. ẹ lè sọ fò. ẹ lè sọ fò ó ti tán ẹ kólẹ̀. ẹ lè sọ fò ẹyẹ kan lẹ́gbà. náà mo ní kíní tó ń fò. òun náà ní ẹ̀ ní sọ̀kọ́ tó wà ń bẹ̀. àkàlàmàgbò lẹ́fẹ̀ẹ́ kan sọ. àti yóò tẹ̀lé gbà àkàlàmàgbò kẹ́. ẹ bá mi fi òkú lẹ́sìn kìíní yẹn báyìí. báwo ló fẹ́ júwe fún mi báyìí. ojú wọn lẹ ṣì wà táwa ní ẹgbẹ̀rún àtẹ̀yìntẹ̀rà ní. ẹ̀yẹ bọ́ síbí owó òdo lọlẹ̀ ní kíló nítorí náà òdo lẹ ṣì wà. ìtókẹ́yìn lélẹ́yìí o nítorí náà tẹ́ bá gba méjì. tó bá ti wò tí o. òkè òun ni máì tí wò. tẹ́ bá yọ kò sọ kọ́kọ́ o. wọ́n ní òkè ẹ̀yìn àwọn ọlọ́sọ òkè ẹ̀ẹ́dẹ̀tẹ̀ gbogbo. ó kàn yín ẹ tẹ́tílẹ̀ kẹ́ máa gbọ́ wa tàbá ṣe ìbò kẹ́ lè pè wá. wọ́n ti sọ òkè ẹ̀dẹ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ tí. bẹ́ẹ̀ni ẹ bá wọn yọ wọ́n ti yọ ẹ ó filẹ̀. dà bẹ́ẹ̀. so nísìnyí báyìí tẹ́ bá gba méjì owó yẹn á lọ sókè lẹ́ẹ̀kan tẹ́ bá gba mẹ́rin owó yẹn á lọ sókè lẹ́ẹ̀mejì tẹ́ bá gba mẹ́fà owó yẹn á lọ sókè lẹ́ẹ̀mẹ́ta. láàrin ìṣẹ́jú kan yẹn a gbọ́dọ̀ sáré ṣe. bẹ́ẹ̀ni tẹ́ bá gba mẹ́wàá owó yẹn á lọ sókè lẹ́ẹ̀márùn nítorí náà pẹ̀lú kí ló wí yìí ẹ lè padà sí. a máa padà sí ọ̀rẹ́ mi já ṣe kíákíá. ṣe ti ṣe tán. bẹ́ẹ̀ ni. ó yá agogo yín ti bẹ̀rẹ̀ báyìí. ẹ gbé sókè ìfẹ́jọ́ kọ́ rí. ibi téèyàn máa ń wọ̀ tẹ́rù máa ń bà tó bá rántí nǹkan tó kọ́kọ́ fi hàn wá níbẹ̀rẹ̀. ìjù. bẹ́ẹ̀ ni. ẹ bá mi yọ ohun tí tíbì kan bá dúdú tó máa tàn ní èdè Yorùbá gangan. ìmọ́lẹ̀ àtùpà. ìmọ́lẹ̀ bẹ́ẹ̀. ẹni tó bá jẹ́ olórí nínú ìdílé kí ló máa ń pè. olórí ẹbí. ẹ fọwọ́ sápò. ní èdè Yorùbá bí ìjọ nínú ìjọ bí ìjọ ta ló èdè Yorùbá ní ìjọ. àlùfáà. tó sọ bí mi. ẹ fún mi lóhùn. fún mi lóhùn. rédòdò. alàgbà. mélòó la gbà méjì. ẹgbẹ́ ẹyọ kan. méjì la gbà. ẹyẹ kí n fi hàn yín ṣe rí aginjù yìí wọ́n gbà. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ṣe sọ igbó nígbà. ìmọ́lẹ̀ ló sọ. ṣùgbọ́n fìtílà lẹ́kẹ̀jẹ́ kọ́ sọ wọ́n sọ ìmọ́lẹ̀ inú yìí tún ẹ sáré gbé ilẹ̀ ṣùgbọ́n fìtílà ló yẹ kó sọ. wọ́n sọ fìtílà náà nǹkan bí oríṣi mẹ́ta ni mo sọ. àtùpà ẹ sọ àwọn wọ́ọ̀dù ẹ sọ fìtílà Ọlọ́run mo fi sílẹ̀ ṣùgbọ́n ó dàgbé ilé ìgan tẹ̀ ń sọ aginjù yìí ẹ gbọ́ ẹ sọ igbó. no aginjù ìjù gangan ló tẹ̀ kọ́kọ́ sọ. No. Oya, àwọn ti ṣe tó wà. lọ sókè. Àgbà méjì. Àgbà méjì náà. ẹ máa gbèsè tẹ́tí jẹ́. Ẹgbà méjì ẹ ó yẹ kó yọ kúrò bí àbí ó di ẹgbẹ̀rún kan àti ẹ jẹ́ ká kankan. sọ pé ẹgbà méjì. Ẹ jẹ́ ká tiẹ̀ sọ pé ẹgbà méjì. Ẹ wá sọ no. ẹ máa yẹ gbèsè. mẹ́rin. ẹ jẹ gbèsè àtúbà yín kó lára ẹ̀. Tọ̀dọ̀ yín. Oya, wọ́n máa sọ̀rọ̀ báyìí sí báyìí o. Ibi tá ní lọ́la ẹ̀ yẹ dé. Ọmọ sáré bí ẹgbẹ̀rún méjì yẹn. Ẹ tí ń wo ẹ máa sọ pé ti ṣe tán. Tó bá ti bẹ̀rẹ̀ ni tágbó bá ti ẹ má wọ àǹtí. Ẹ ti ń ṣe tán. a ti ṣe. Ó yẹ mú àkókò ìdí mọ́. ó ti tán. Ẹ bá yọ èwo lélẹ̀. Irọ́ ẹ lè lọ́wọ́. Ẹyọ. Ẹ lè fi ọwọ́ júwèé. Ẹ má jẹ́ kó rí. Irọ́ ẹ gbọ́wọ́ sílẹ̀. ọ̀rọ̀ Yorùbá. Èdè. Ẹ máa tẹ̀síwájú. Davido òun. Ẹ má fọwọ́ ṣe lọ́wọ́. kí ló ṣe é. ó ń ṣègbéyàwó. No. Kí ló wá ṣe? sọ̀rọ̀. ohun ohun ẹ̀ ó ń kọrin. ohun. Ó ń lọ́wọ́ o. Olóòtú. Jésù.
ẹ̀gbọ́n wọ́n sílẹ̀. ẹ̀gbọ́n. ẹ ti sọ ẹ̀gbọ́n wà nínú. Ó le gan. wọ́n máa ń ṣe. Ẹ má fi ọwọ́ ṣe nǹkan kan. Rárá ẹ má fọwọ́ ṣe. oúnjẹ wọ́n máa ń ṣe. Ó ti pé. ọbẹ̀. ẹyọ kan dá gbà yẹn dé. méjì náà. ẹ jẹ́ kí n fi hàn yín. èdè exact èdè dà. bẹ́ẹ̀ ni èdè yẹn ó dàgẹ́ ẹ ti dojú ẹ̀ bolẹ̀ ni. tẹ́ bá wo èdè yẹn ọ̀rọ̀ wà nù ẹ̀ ẹ dẹ̀ sọ ọ̀rọ̀ nígbà tẹ́ ẹ sọ ọ̀rọ̀ nígbà tẹ́ ẹ ṣàpèjúwe. Ẹni ẹ̀yẹ ọ̀rọ̀ èdè Yorùbá ẹni ọ̀rọ̀ Yorùbá. ó ti yé yín. Bẹ́ẹ̀ni. Ṣẹ́rí. Ẹkúṣẹ́ o adúpẹ́. Láfi wọkọ̀ débi. Ó máa ń gún díẹ̀ kí n máa gbàgbé kí n máa béèrè orúkọ àwọn èèyàn nítorí náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín. Èmi ni Táyé lolú èjì ara ìṣó. O ṣé ọ̀rẹ́ mi. Bàbá bí èjì ló wọlé tọ̀ mí wá. Bẹ́ẹ̀ni. Wíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú. Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi nù. Ṣé plus 2000 mo rí ìgbàgbé padà? Ok, kò burú inú mi dùn pé ẹ mọ orúkọ yín dédé báyìí. Bẹ́ẹ̀ni. Ibo lẹ ti wá ní orílẹ̀-èdè Nàìjíríà? Mo wá láti ìlú Èkó ṣùgbọ́n ìlú Ìjẹ̀bú ni bàbá àti ìyá mi wọ́n sọlẹ̀ sí. Ìyá náà dá iṣẹ́ wo lẹ ṣe? Mo wò lórí. Jẹ́ ìran ilé tí ó mọ̀. Kí ló dé àsàn kọ́kàn? Àìtí sọ̀rọ̀ ó ti ń tẹ kínní òun ló lè fọ́hùn yẹn kó o lè fọ́hùn ṣùgbọ́n ó tẹ ọwọ́ ẹ̀yà sí i. Bóyá kí lè ṣe fún iṣẹ́? Ìṣirò Accounting. Ìṣirò àwọn Nǹkan tó ti ṣe nǹkan tó sílẹ̀. ti ṣe sílẹ̀. Audit. Ó súnmọ́ ṣùgbọ́n ó sì jìnnà sí díẹ̀. Ẹ sọ ẹ sọ lédè Gẹ̀ẹ́sì. Ọ̀dà ni. Data analyst. Data analyst kò síbi tẹ̀lé lọ owó yín lọ rẹ̀. Àìrọ̀ ẹ fún wa ẹ̀yìn ilẹ̀ fún wọn láyè kọ́sọ̀ èkó. Kò síbi tẹ̀lé yọwọ́ yín sí mọ̀. Kí lorúkọ yín àti ibi tẹ̀ tí wọ́n àti iṣẹ́ tẹ̀ ń ṣe? Orúkọ tèmi ni Bùsáyọ̀. Ọmọ Ògùn làwọn òbí mi ṣùgbọ́n ilẹ̀ Ọya ni wọ́n bí wa sí. Iṣẹ́ oníṣẹ́ ẹ̀rọ ni mo ṣe. Onímọ̀ ẹ̀rọ engineering. Bẹ́ẹ̀ni. Irú engineering tẹ̀ ń ṣe. DevOps. Ìyẹn ò sí Yorùbá. Kò sí Yorùbá tí mo yẹ sọ lédè èdè Yorùbá pé oníṣẹ́ ẹ̀rọ àwọn lọ ní pé ṣé mo mọ̀ ní abala tí mo wà. Ẹ jẹ́ kí n sọ báyìí àmọ́ Yorùbá ẹ̀ nítorí ẹ̀. Kò tiẹ̀ sí ibi tá à ń lọ. Kí ni orúkọ yín? Ibo lẹ ti wá? orúkọ mi ni Blessing. Orúkọ wọn nìyẹn. Orúkọ wọn máa ń sọ. Ọ̀rẹ́ mi ti ń bínú. Ó ti ń bínú. Wọ́n sọ ọkọ. Kì í ṣe Yorùbá. Èbó ni hey. Ló bá tán báyìí o. Èkó ni mo wá. Báyà ọlọ́gbọ́n. Ó yẹ ẹ wo tí mi bá wà. Èkó ṣùgbọ́n àwọn òbí mi Ondo State. Kò ní ìdí state. Ondo ló ti wá. A máa yọ. Ondo ló ti wá ó tán. Ìpínlẹ̀ ní state. Ìpínlẹ̀ Ondo. Ìpínlẹ̀ wọ́n pín. Mo fẹ́ kọ́ tètè débi ta ọdún yẹn ni. State ìpínlẹ̀ wọ́n pín ilẹ̀. State ìlú city. Ẹ tẹ̀síwájú. Iṣẹ́ tẹ̀ ń ṣe. Iṣẹ́ mi ó le gan. Ọ̀rọ̀ lání kékeré orúkọ ẹ̀ lẹ́ní kékeré. Orúkọ iṣẹ́ yín. Wọ́n ní kó le gan látẹ̀lé yín débi iṣẹ́ yìí. Ẹ̀dẹ́ kan sọ lóyìnbó tó bá lè sọ. Kí ló le tó bá yín láì ṣe Ó le ọ̀kanjú o. àwa wà ní ẹgbẹ̀rún ọ̀nà yín mélòó ni? Ẹ sọ. Ẹ lè sọ lédè Gẹ̀ẹ́sì. No, Ó wọ́n tún ti lọ́lẹ̀.
bá kàn ti sọ. ṣé mo lè sọ ní èdè Gẹ̀ẹ́sì? Ó yá mo fi jì yín ẹ sọ àníyé wo yín. Nuclear medicine. Nuclear medicine. àgbà. ẹ fi mí lẹ́jọ́. Ẹ ti sọ orúkọ yín fún wa àbí? Ẹ ti sọ ibi tẹ́ ti wá ẹ ti sọ iṣẹ́ tẹ́ ń ṣe. Orúkọ mi ni Adébísí ọmọ Adémọ́lá ọmọ Ìwó Olódò Ọba làwa ṣùgbọ́n ìpínlẹ̀ Oǹdó ni mo ti dàgbà. Ìyẹn náà dáa. Mo jẹ́ ń ṣiṣẹ́ ká kọ́lé ká tà fáwọn. Ìyẹn náà dáa, ìyẹn náà dáa. A nílò orúkọ fún yẹn gan, ẹ ti ṣàpèjúwe dáadáa. bẹ́ẹ̀ ni wọ́n ti ṣàpèjúwe dáadáa. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Ẹ ṣeun tẹ wá. Inú mi dùn. Mo tiẹ̀ fẹ́ sọ nǹkan. Ìgbà tẹ́ ní pé kò sí Yorùbá fún DevOps ṣùgbọ́n àwọn Yorùbá kan ti àti ń pinlẹ̀ àbí báwo la ṣe máa sọ àti ń wá bá ṣe máa fún àwọn nǹkan míì ní orúkọ Yorùbá ń sìn. Ìkànnù wọn tí àpapọ̀ àwọn ọmọ Yorùbá ṣe very recently and it was led by I think ẹnìkan tó ń jẹ́ ọ̀gbẹ́ni kan ní science in Yorùbá. Wọ́n fún bátìrì la máa ń pè tẹ́lẹ̀ bátìrì ṣùgbọ́n ní ìsìn bá àti ní Yorùbá fún ẹ̀kí agbára. So everything. ó ṣe ń ṣe kéde Yorùbá wà fún DevOps lóòótọ́ kámi má mọ̀. Ṣùgbọ́n àwọn láti Yorùbá in science àbí science Yorùbá ẹ bá wa wá Yorùbá fún DevOps cloud engineering àti gbogbo engineering ẹ ṣeun. So yeah. And then lórí ШoGbédè bí as you already know ìlọsíwájú èdè Yorùbá and the evolution of the Yoruba language ni làgbélárugẹ nítorí náà inú wa dùn. Ẹ ṣeun tẹ wá inú mi dùn pé ẹ jẹ́ -$2,000. Wọ́n ẹ̀rí àwọn èèyàn wọ́n ṣàwọn máa fún mi lówó lórí ètò yìí ni wọ́n máa ní kí a máa jẹ́wọ́ yín o -$2,000. Fọ́nrán tó dẹ̀ fi ṣe àtẹ̀jíṣẹ́ fún wa pé àwọn fẹ́ wá sórí ètò yìí tẹ́ bá gbọ́ fọ́nrán yẹn ìgbà tí mo gbọ́ wọn pé ẹ dúró náà àwọn èèyàn yìí wọ́n máa jọ̀wọ́ mi o ṣùgbọ́n ẹ ṣeun adúpẹ́ mo dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe mọ̀ pé akẹ́kọ̀ọ́ Yorùbá ni mí akẹ́kọ̀ọ́ Yorùbá ni wá nítorí náà tí a bá sọ nǹkan kan tí ó lánàá tí ò sí ní ìlànà èdè Yorùbá ẹ sọ fún wa ní abala àríwísí ẹ bá fìfẹ́ fi sí abala àríwísí ẹ ṣeun ó dàbọ̀. Aṣọ Yorùbá dùn wọ̀ èdè